Fúlàní àti Yorùbá yìí níbo la fẹ́ bá sàlẹ̀ yàrá dé? Ẹ̀yin olólùfẹ́ wa ṣé ẹ tún ti gbọ́ pé àwọn Fúlàní ya wọ oko àwọn aráàlú kan báyìí? Bá a ṣe ń sọ̀rọ̀ tá à ń bá yín sọ̀rọ̀ báyìí, ẹyọ ẹnìkan ṣo Fúlàní sì jẹ oko bíi 500 hectares. Bàbá ipò lẹ́rù pé bàbá yìí máa wà, ẹja já yín tán. Bàbá yìí ṣubú lulẹ̀ bá kú bá yè lọ́wọ́ bàbá yìí. Ẹ máa rí ẹ́fídẹ́ǹsì lórí fídíò yìí lónìí ni kò ní dọ̀la. Ẹ wá wò ó tó jẹ́ wípé gbogbo ará abúlé wọn ti fún ká ẹ gbóhùn lẹ́nu àwọn ará abúlé pẹ̀lú. Níbo ló ti ṣẹlẹ̀? Nílùú Èkìtì ló ti ṣẹlẹ̀. Ẹ wo bí láti ìlú Èkìtì tá a fi wọ ìpínlẹ̀ Ògùn, gbogbo ẹ̀ láàgbé wá fún yín. Ìtú tí àwọn Fúlàní olórí gbogbo yìí ń pa lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá lẹ́yìn tí àwọn bàbá wa àwọn Afẹ́nifẹ́re tí wọ́n tọwọ́ bọ peace accord àbí peace kí ni wọ́n pè é, ìpàdé àlàáfíà. Ṣé wọ́n máa ń fi tipá lé kíní tí ò lé ni? Ẹ wo bí tẹ̀yìn bá rí fídíò tí mo fẹ́ fi wọ̀n yìí, bí ẹni pa ẹ̀ bá jẹ lórí àwọn olúwa rẹ̀ ọ̀ kàwọ́ lórí ẹ kí ajé kù kalẹ̀. Bẹ́ẹ̀ bá wá rí àwọn bàbá àwọn màmá yìí àtàwọn ọmọ wọn níbi tí wọ́n sá kíjokíjo dé tẹ́ ẹ sì gbọ́ ohùn lẹ́nu wọn, èèyàn mà dúpẹ́, èèyàn mà káàánú, ẹ mà káàánú àwọn èèyàn, ẹ káàánú ọmọ Odùduwà nílẹ̀ baba ńlá wọn. Àwọn èèyàn yìí wá ń bẹ̀bẹ̀, wọ́n wá ń bẹ ìjọba, wọ́n ń bẹ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàpé kó wá gba àwọn sílẹ̀. Máa gbé fídíò yẹn wá fún yín, ṣùgbọ́n mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ farabalẹ̀ wò ó kẹ́ ẹ tó kọ́mẹ́ǹtì. Ẹ fi ara balẹ̀ wo fídíò yìí dáadáa kẹ́ ẹ tó wá kọ́mẹ́ǹtì, kẹ́ ẹ tó sọ ẹ̀dùn ọkàn yín. Àwọn èèyàn yìí wá àtọmọdé àtàgbà, ẹ rí àwọn ọmọ wọn obìnrin tí wọ́n sọ̀rọ̀ sínú fídíò yìí. Àwọn àgbàlagbà lọ́kùnrin tí wọ́n sọ̀rọ̀, ẹ wá wo aṣọ tó wà lọ́rùn wọn. Àwọn àgbàlagbà obìnrin náà, àwọn ìyá arúgbó gbogbo wọn ló sọ̀rọ̀. Àti ẹ̀dẹ́ ìpínlẹ̀ Ògùn, àwọn tó wà nílùú eléyìí, àwọn tẹ̀ tí kó jáde ìlú pátápátá, àti baálé o àti baálẹ̀. Kí ló fà á? Baálẹ̀ wọn sọ̀rọ̀, ó ní nítorí wàhálà àwọn Fúlàní nípínlẹ̀ Èkìtì lọ́hùn-ún. Ẹ̀bẹ̀ làwọn eléyìí ń bẹ Fúlàní tí wọ́n ń bẹ olóyè Sunday Ìgbòho lẹ́yìn tí wọ́n ti jẹ gbogbo oko wọn tán. Àmọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan, mo sì máa ń béèrè lórí àwọn ọ̀kànnì lórí àwọn ètò mi tó wà sẹ́yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà pé ṣé olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà nìkan ló jẹ́ wọ́ríọ̀ tá a lè ké sí ni? Àwọn tó joyè olórí ogun ọmọ Yorùbá gangan kọ́, èé ṣe tẹ́ ẹ̀ kí ń pè wọ́n? Àbáwọn àwọn ọ̀jágun mọ́ tí wọ́n ní, ṣé wọ́n ti bọ́ ṣogun lẹ̀? Èmi a sì máa sọ pé ó ti ń dójú ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni ó ti ń di pé kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ ẹ̀ pé rorò àrò. Ó ti ń di pé kí ọlọ́mọ ó kìlọ̀ fọ́mọ ẹ̀ báyìí. Kólukúlùkù kó lọ tún ṣòkòtò, okùn ṣòkòtò ẹ̀ lọ́kùnrin kó tún un so. Ẹ̀yin obìnrin ẹ mú tòbí yín ẹ tún fún ayé òwò tòbí mọ́ nísìnyí. Ṣòkòtò tẹ́ ẹ máa ń wọ̀ ẹ tún bẹ́líìtì yín ṣe. Torí ibi tí àwọn Fúlàní yìí tí wọ́n ń gbé wá rè yìí ọlágbára. Kẹ́ ẹ sì mọ̀ọ́mọ̀ dá màálùú sínú oko bíi 500 acres. Kẹ́ ẹ sì jẹ́ tán bámú. Ẹ dákun, níbo ni irú ẹni yìí fowó sí? Tí wọ́n bá fẹ́ ṣe éka ẹyọ kan
éékà ẹyọ kan ó kéré ọ̀pọ̀ ní ìsìn wọ́n ní bíi 60,000 lẹ́yọ kan éékà ni ò not hectare o nínú hectare kan a sì rí éékà mẹ́jọ àbí nǹkan àbí mẹ́fà 60 times 6 kẹtó wá times ẹ̀bà 100 ó dá mi lójú pé bàbá yìí lọ yá owó corporate ló máa yá kì í sì ṣe oníṣẹ́ ìjọba ajé àgbẹ̀ yìí náà lọ́yàn láàyò àwọn ọmọ ò lè lọ iléèwé mọ́ báyìí bàbá kan bá kú báyìí lọ́wà bó bá ṣẹ̀yìn ní ńkọ́ ìjọba wa sì dákẹ́ wọ́n fọwọ́ lẹ́rán wọ́n fọwọ́ lẹ́rán bàbá Tinubu náà ṣe ní fọwọ́ lẹ́rán inú prógámù wa tá a ṣe tó kọjá lọ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí wọ́n ti gbé gbóná fún bàbá wọ́n ti gbé gbóná fún ló ṣe dàbí pé òun náà kúkú dákẹ́ okúkú ń wò àmọ́ ṣé àwa Yorùbá máa wá wò báyìí ni a gbọ́dọ̀ wo ẹ̀yin bàbá ẹ̀yin Afẹ́nifẹ́re lóòótọ́ àwọn ọmọ tí yín ń bẹ ìlú òyìnbó tó lọ dá mi lójú pé gbogbo àwọn tó kóra wọn jọ tó ń pèrè àwọn láfẹ́nifẹ́re kò sí àgbẹ̀ kankan nínú wọn àgbẹ̀ tí wọ́n bá ń ṣe tó wọ́n ń ṣe jù ni pé wọ́n ní màálùú tí wọ́n kó fún àwọn Fúlàní kò jù bẹ́ẹ̀ lọ wọn ò gbé ọkọ́ kọ́rùn lọ oko bẹ́ẹ̀ wọn ò pe katapila pé kó wá pa oko fún wọn torí tó bá jẹ́ wọ́n bá pe katapila wá pa oko fún wọn wọn ò ní sọ pé àwọn ń lọ sáyìn peace accord pẹ̀lú Fúlàní tí ń fẹ́ràn jẹ oko ilẹ̀ Yorùbá kí ló dé ṣógun Fúlàní la fẹ́ jà kú nílẹ̀ yìí ni ẹ̀yin ọmọ Yorùbá ẹjá jíjí òdodo ẹjá jígìrì àwọn ẹni tí mo fẹ́ fi hàn yẹn láìpẹ́ yìí ń pariwo olóyè Sunday Igboho pé kó dákun kó máa bọ̀ mo ní olóyè Sunday Igboho ò lè wá lásìkò yìí ẹ má tanra yín jẹ o torí èyí tó wá ń jọ sí àwọn ọmọ Yorùbá náà ni wọ́n ń dẹ páńpẹ́ ọ̀ràn fún bàbá Adami àwọn ọ̀tá tó yẹ kí wọ́n bẹ̀ àwọn tó yẹ ká pẹ̀tù sí nínú àwọn láfẹ́nifẹ́re àwọn tó yẹ á bẹ̀ àwọn ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn tó yẹ kẹ́ ẹ lọ ọbẹ̀ nìyẹn àwọn tó yẹ kẹ́ ẹ máa ké sí nìyí tí Fúlàní bá ti wá ń bọ̀ àwọn tó yẹ kẹ́ ẹ tún máa pariwo ní Ìbà Gani Adams lógun ọ̀fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá olórí ogun aṣíwájú ogun ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí oyè tí wọ́n fi wọ́n jẹ àwọn ló yẹ kẹ́ ẹ máa pè láti gbàdégbà èèṣó olóyè Sunday Igboho lẹ́ẹ̀ máa pariwo lóòótọ́ olóyè Sunday Igboho jẹ́ ẹni tẹ́tù gbogbo èèyàn fọkàn tán àdúró ti ní lọ́jọ́ ogun bá lé ní Fúlàní gan gbọ́rọ̀ orúkọ ẹ̀ lásẹ̀ wọ́n ń tọ̀ sí ṣòkòtò àwọn sẹ́ríkì Fúlàní bá gbọ́ pé Sunday ń bọ̀ wọ́n bùgbẹ́ wọ́n yá dànù pátápátá ju àwọn yòókù àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ máa ké sí àwọn náà àwọn lọ́sàgbòye wọ́n ti joyè wọn àbẹ̀kú ọ̀gá rẹ̀ mo rí kí náà joyè kọ́lẹ̀ foyè lẹ̀ báwo ẹ dákun ẹ bá mi share program yẹn ẹ wo ẹ ṣe ń sáré pé yín débẹ̀ ẹ farabalẹ̀ wo fídíò yìí mi ò ní bá yín dá sí rárá ẹ farabalẹ̀ wo ẹ wo ìtú tí wọ́n fi tí Fúlàní pa ẹ wá wo ìtú tí Fúlàní fi oko pa tí wọ́n ṣe jẹ oko tí wọ́n lé àwọn ènìyàn kúrò lábúlé ọ̀yá ẹ wá wò ẹ jájọ níbẹ̀ ẹ bá mi gbé ẹ máa wò ó tán ni program yìí ó yẹ kí n ṣe ní live ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ lè láǹfààní kọ́ má di pé ríran rí ojú fídíò kọ́ má dà bẹ́ẹ̀ àmọ́ ẹ farabalẹ̀ bí ìgbà téèyàn bá ń wo home fídíò bẹ́ẹ̀ lẹ́ ṣe wo orú àrà tí wọ́n dá lóko àti bí àwọn ará oko yìí bí wọ́n ṣe ṣe gangan bó ṣe rí nìyẹn ọ̀yá ẹja àjọ débẹ̀ ẹja gbé yín débẹ̀ ẹja àjọ rìnrìn àjò ọ̀yá ẹnì ṣó. ẹ rí i pé lóko náà wọ̀ náà Èkìtì state láwa o àwọn kan náà lọ síbẹ̀ màálù lẹ̀ ń wò lórí oko yẹn wọ́n ti láwọn àgbẹ̀ kú lóko tán. mi fẹ́ bínú
wọ́n ti gboko lọ́wọ́ àwọn bàbá wa ṣé ti gbọ́. ẹ̀sán àwọn àgbẹ̀ wa o gbogbo àtọ́nà sáyẹn. wọ́n ti sáyẹn peace accord àbí peace kí ló sọ pé wọ́n sáyẹn. àwọn ọmọ tí wọn bá wọn jìyà àwọn àgbẹ̀ náà kó sí gbèsè wọ́n ti jókòó àwọn àgbẹ̀ wa tán kí làwọn àgbẹ̀ wa ń pariwo kiri o. ṣe rá àwọn màálù àbẹ́rí màálù. ilé àwọn àgbẹ̀ lọ lé wọn jẹ. mo mọ̀ pé rá àwọn màálù yẹn o. gbogbo àwọn tán ni oko bíi náà ti sá lọ fún wọn. àwọn olóko sá lọ fi màálù lẹ̀ ẹ ráyè wa ẹ bá wa. èyí bàbá wa Afẹ́nifẹ́re wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. àwọn náà mú gbogbo máa ń ẹ̀gẹ́ ṣé ẹ̀ ń gbọ́. ẹ bá rí gbogbo bàtó fi di. ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re. gbogbo orí ẹ̀gẹ́ wọ̀nyí ẹ̀yìn bó ṣe dà àwọn náà wá dùkú káwọn jẹ tí ò ṣèwé lórí ẹ̀ mọ́. ìyá máa jọ tá a wá o. tó ṣe oyin náà lọ ń kó kiri nínú oko wa lóru òru táyà kó màálù wọn kó dà sínú oko wọn máa kó yin ẹ jọ ẹ torí Ọlọ́run kẹ́ gbà wá o ogun ló ń bọ̀ yìí oko bàbá àdìgbà tẹ́ ẹ máa gbọ́ pé ìjà àwọn Fúlàní àti àgbẹ̀ ó bẹ̀rẹ̀ lóko gbogbo àwọn òun tán lọ sáyìn ìwé àmọ́ ń pa ìwé tán sáyìn kán gbéra kán lọ wá ibi. ṣé ẹ̀ ń gbọ́. wọ́n bá tún wá sí apá ọ̀dọ̀ tiwa. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin bàbá wa wọ́n ní kẹlẹ́ wá bí tẹ́ máa mú fáwọn àwọn Fúlàní o. oko lẹ̀ ń wò yẹn ṣé wọ́n ti jẹ gbogbo pákí yẹn tán. èpè ló máa pa ẹlòmíì Ọlọ́run èpè ṣé ẹ̀ rí ó dà ẹ bá wa ṣí ẹ o ó kàn wá Afẹ́nifẹ́re lára àwọn oníbú yín ká lè máa ṣí ẹ fídíò sọ́dọ̀ yín kó lè máa kàn ogun àti yàn tẹfẹ gbà sílẹ̀ Yorùbá ká má bàa kú sóko gbèsè ká má bàa kú sí. kó jọ tójú àwa àti yín. a fi àsìkò ibẹ̀ Sunday Ìgbòho. wọ́n ń bẹ̀ yín alágbára o láwọn ń bẹ̀ yín. kọ́ bá wa dé àwọn olubi wọ̀nyí lọ o ìyà tó ń jẹ wá yìí ó ti pọ̀ jù o. ó ṣà. ṣé ti òjò ní ká sọ òjò tún bẹ̀rẹ̀ báyìí àti bẹ̀rẹ̀ ṣe oko wọ́n ti tún dé àbá Kútọ́nù ní Èkìtì ń bí gbogbo bẹ̀ náà ti bàjẹ́ ṣe ni màálù ń wọ́ lọ tó ń wọ́ bọ̀ wọn dẹ̀ gbọ́dọ̀ kí wọ́n bọ́ ti kí wọ́n wàhálà ló máa dà gbàyẹ náà yọ àdá náà yọ ìbọn àwọn èèyàn tó ń gbé ìbọn sákàbùdà kiri gan wọn nísinmi ìlètà sí sáwọn tó ń kó AK-47 tó ń gbé káàkiri inú igbó tí àwọn náà lọ dojú wú ìjà kọ abẹ̀yìn ẹ̀yìn alágbára kẹwàá bá. ẹ ṣe tí mo ń dá yìí owó cooperative mo ń yá mo dẹ̀ san tẹ́sí lérí ẹ̀. wọ́n ní wọ́n bẹ̀ yẹn alágbára. gbogbo ẹ̀gẹ́ tí mo gba ìrìn lọ́dún yìí bí ẹ kí n máa wú lọ́dún yìí báyìí gbogbo ẹni Fúlàní ti bàjẹ́ bàtà bá wá gba Fúlàní tira báyìí. ẹ̀yin bá bàbá wa ṣe rí dákúdákú ara wọn àbíyèsí Ọlọ́run. àríbi ti dáko tó dáa mọ́ àwọn Fúlàní á yọ wá lẹ́nu Fúlàní tí sún mẹ́yìn àwọn Fúlàní tí ló tún yọ wá lẹ́nu. àlejò ọ̀run. bàtà ń bọ̀ òró wá bí ẹni ń pa ọmọ ìjà ṣàlejò gbà. àwọn àti ọbọ òwe o. àwọn wa ti sign peace accord àbí peace kí ló sign lẹ́yìn tó sign peace accord ló ń kẹ́ran jẹ kú báyìí. Fúlàní ló bá gbogbo àgbàdo ẹ̀jẹ̀ àgbàdo yẹ kí n rí bíi 500 litres wọ́n bá tá mi ò lè rí 1 litre nínú ẹ̀ náà ti bàjẹ́ àwọn tó lọ kí ọbọ̀ wé láàyè tí wọ́n àwa ń tiwa kí ọbọ̀ wé o àdẹ̀fẹ̀ Fúlàní lẹ́kìtì. 500 acres. èyí wọn bá ṣe wá jẹ́ ni. wọ́n rí 1 acre. Sunday Igboho ẹ gbà wá o ọlọ́run méjì sẹ́wà bàjẹ́ o. Ọlọ́run ní bàṣẹ gbogbo wa jẹ́ lágbára Ọlọ́run. gbogbo wa ti bàjẹ́ tán o. ẹ ṣé o ọmọkọ bí wọ́n bọ̀ wé o lọ́dọ̀ wa. Àdìsá ọmọkọ bí nation. tán jí wa gbé tán bèrè kó wa jẹ́ sẹ́wọ̀n ló tún dáa jù. Sunday Igboho gbà wá o Àdìsá gbà wá o. ní Nàìjíríà gbà wá o àfẹ́ wàhálà o àti ìṣèyẹ tán táwọn kan pa wá sóko ńgbà yẹn tá a bá wá gbà wọ́n láàyè kí la fẹ́ máa jẹ bàtà bá boko wa jẹ́ tá a bá sọ̀rọ̀ àmì ká gbà ikú ló máa kàngọ́ ẹ̀ ẹ̀yin aláṣẹ Nàìjíríà jọ ẹgbà wa o àfẹ́ mọ̀lú lágbègbè wa àfẹ́ Fúlàní lágbègbè wa ẹ jẹ́ kán wà láàyè tí wọ́n bọ́ ṣe wà tẹ́lẹ̀ jẹ́ kán wà bẹ́ẹ̀ o
ẹ fún wa ní ààyè tiwa láàyè tiwọn náà kán wà láàyè tiwọn o ẹ jọ̀ọ́ ẹ ṣé. gbogbo iṣẹ́ tá à ń ṣe nínú oko báyìí gbogbo ẹ̀ làwọn Fúlàní ti bàjẹ́ àwọn fẹ́ lọ skul pẹ̀lú wọn ò jẹ́ kò sọ́ọ́ díẹ̀ láti lọ sí skul àwọn Fúlàní ti bà gbogbo èrè oko wa jẹ́ àwọn ọ̀dẹ̀ mọ́ kálá fẹ́ ṣe sí gbogbo iṣẹ́ bẹ́ẹ̀ owó táwọn ìlú wáyà owó tó wá student kò rí skul lọ. ok bá àwọn òkú wa ṣiṣẹ́ díẹ̀díẹ̀ owó balẹ̀ dáná. àwọn àgbẹ̀ tá a bá dáko àwa àtẹ̀yìntọ̀ àgbádùn oko gbogbo ẹ̀ làwọn Fúlàní wọ́n dẹran sínú ẹ̀ ni wọ́n ń jẹ àgbàdo òdúró ìgbà pákí jíjẹ ni wá pé kí ló dé tẹ dẹran sí wọn á ní kí làgbìtà sí kéèyàn máa jẹun ni ṣé tí ẹnìkan bá mú kanú ẹran wọn tó bá lù pa nísìn àwọn tí wọ́n ń fu tí wọ́n jẹ́ tiwa ni àwa làwa ń jẹ̀bi àwọn ò ń jẹ̀bi táwa bá sọ̀rọ̀ kẹjọ kí gbogbo kọjọ torí Ọlọ́run kó gbọ́ wá kúrò lẹ́nu wọn wàhálà náà pọ̀ ju. a rí i pé ẹ ti di ẹrù. ibo lẹ́yìn ẹrù ńgbà tí ò bá sí ìsinmi tí ò sí ìfọ̀kànbalẹ̀ àfẹ̀dọ̀ lérí òróró àsùn ká fetí mọ́lẹ̀ rí kò sí fetí mọ́lẹ̀ kan à ń sùn ká ń lajú ilẹ̀ ni àwọn ọmọ wa wọn ò lè dárìn kiri lójú ọ̀nà mọ́ bá ọmọ bá fẹ́ lọ skul ká líìdì wọn lọ ká tó lè wá jókòó lábúlé. wọ́n ti di ẹrù. bá a sì jókòó náà kì í ṣe pé àjókòó taratara àjókòó àtúnfò tí kẹ́ni. nígbà tí gbogbo yín náà bá wá sá kúrò lábúlé àwọn wo ló wá fẹ́ kù gbogbo náà lájọ máa parapọ̀ tá a máa ja ìjà yìí kì í ṣe ìjà Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ nìkan gbogbo wa náà ò lè kúrò náà lábúlé a mọ̀ pé nígbà tí ẹ ti pe àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n ti wá sọ̀pọ́ọ̀tì yín tí wọ́n ti bá yín dúró tì yín mo mọ̀ pé bí àwọn bàbá wa náà ṣe Sunday Ìgbòho òòṣà tí wọ́n bá gbọ́ àwọn náà wọ́n á lè wá ṣe kíni wọ́n á lè dúró tì yín wọ́n á lè ràn wá lọ́wọ́ abẹ gbogbo etí tó bá ń gbọ́ wa láyìíká àti ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa ìlú tí a wà yìí òun ni ìlú Kóró tí wọ́n ní ilẹ̀ Yorùbá ní Ògùn State abúlé Ìbẹ̀ní tí wọ́n ti ń jẹ oríṣiríṣi àwọn Fúlàní lé wọn ní alẹ́ ìjẹta mọ́jú èní àwọn ti bẹ̀rẹ̀ sí ń dààmú wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí baálẹ̀ wọn sọ ó ní wọ́n ti ń dààmú wọn tí ọjọ́ ti pẹ́ so ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí i Olódùmarè á dúró tì wá o ẹ̀yin èèyàn mi wọ́n béèrè fún ààbò wọ́n ní àwọn Àgbẹ̀kọ̀yà ló wá ràn àwọn lọ́wọ́ tí wọ́n lè fi sá lọ tí wọ́n fi kó màálù wọn sá lọ ibi tí wọ́n sá lọ náà ṣèbí wọ́n ti máa lọ ṣòro níbẹ̀ ni ẹ má jẹ́ ká dúró ẹ má jẹ́ ká dára wa ká fira wa sílẹ̀ wọ́n ní àìrèpọ̀ ọmọ ejò òun ló fìyà ń jọmọ ejò ẹ̀yin Afẹ́nifẹ́re iṣẹ́ ọwọ́ yín ẹ lọ ronú sí o kẹ́ ẹ yí padà nítorí tí ẹ ń ṣe fún àwọn ọmọ àgbẹ̀ wọ̀nyí kì í ṣe ohun tó bójú mu àwọn ọmọ yín ń jẹ nínú ọlá wọ́n dẹ̀ ń fìfọ̀kànbalẹ̀ fi ń gbádùn ṣùgbọ́n ẹ wá wò ó pé kí làwa àgbẹ̀ àti àwa tí ó jẹ́ pé ó kù díẹ̀ káàtó fún kí la lè dá ṣe ẹ ti mọ̀ pé kò sí ohun tí a lè ṣe olúkálùkù wa wá ń dúró lẹ́bẹ̀ẹ́ bá ọ̀nà tí a ò lè dúró nínú ilé a ò lè fi ẹ̀dọ̀ sódò. ọ̀rẹ́ náà tó dà báyìí yàrá àwọn Yorùbá bó ṣe ń dáàbò ṣẹ́rí wọn wọ́n yẹn ṣiṣẹ́ ìmọ̀lú àti gbogbo ayé yìí kò dáa o ìmọ̀lú ọ̀sẹ̀ bá ayé yìí lálòkù ìgbà o fún àbọ̀rọ̀ o ìmọ̀lú ẹ̀dá ni Ọlọ́run náà gbà ní lọ́rọ̀ ìwọ o Ọlọ́run kò gbà ní lọ́wọ́ ẹ wo ràn lónìí yé tó jà o yé tó bá o. àyè kọ́ mẹ́rin lọ àpò mẹ́rin mi ò bẹ́ẹ̀ bí láyé ló gbọ́ ni mi ò ayé wàhálà yín pọ̀ ju o. yé tó jà o. ṣègùn yẹn tán wọ́n bá láti Elédùmarè mi ò fẹ́ ṣépè bàbá yìí náà sọ̀rọ̀ wọ́n bọ̀ kó jẹ́ olórí ibú ni wọn because wọ́n ní sọpọtà lẹ́yìn student lẹ ń wò yìí àti bàbá ẹ
mọ́ wa lọ́wọ́ ẹráyé bá àwọn òbí wa ṣiṣẹ́ ìgbà tí bàbá òru kó dá lọ́mọ máa rí skul lọ bí wọ́n máa fa ẹ̀pọ̀ wọn fi lọ skul fún òun àwọn àwọ̀. nǹkan fẹ́ sọ fún yín pé a ò ní ìgbò yìí náà ni. kò wá jẹ́ torí èmi báyìí obìnrin ni mímì kú mi ìlọ́kọ mi èmi fúnra mi ni mo dẹ̀ ń ṣiṣẹ́ mi tá a bá ti ṣe sílẹ̀ báyìí àwọn àbúrò wa bá sọ wàhálà wọn bá yín bẹ Sunday Igboho ẹ jàre àwọn bá wa bẹ àwọn Afẹ́nifẹ́re náà tó má ti ń bẹ Sunday Igboho wọn bá wa bẹ àwọn Afẹ́nifẹ́re náà. wọ́n má wàá ba oko olóko jẹ́ o à ń yọwọ́ tá à ń ṣiṣẹ́ yìí gbogbo iṣẹ́ tá à ń ṣe ìyá kì í yáwó rẹ̀ ni bá a ṣe ṣe sílẹ̀ nígbà tí wọ́n bá ti ba oko yìí jẹ́ báyìí gbèsè ni wọ́n kó sí wa lọ́rùn báyìí. irú oko ilé báyìí ẹ̀ṣẹ̀ tó ń kọ́ ni ẹ wá lẹ́ẹ̀bẹ̀bẹ̀ báyìí pé kán má jẹ́ kí Fúlàní wá pé ẹ bá wọn sign agreement pé kán má wàá boko yín jẹ́. màmá ẹ má bọ̀ ẹjọ́ ẹ gbà mí lọ́dọ̀ tó bá jẹ́ ẹ máa ọ̀rọ̀ pọ́lítíkì wọ́n gan kúkú mọ̀ mí ọ̀gá ó mọ̀ mí pé mi kì í ṣe báyìí. obìnrin wa kọ́ jẹ́ gbọ́dọ̀ láàrin obìnrin wa bẹ́ẹ̀ dọ̀ láàrin wọn. wọ́n yẹ kí kọ́ ni. Yàyà gómìnà yàrá gómìnà yàrá gómìnà. à ń bẹ̀bẹ̀ lórí ilẹ̀ àwọn bàbá wa. Bàbá jẹ́ kó mi sọ̀rọ̀ wọ́n sọ ọmọ yẹn sọ̀rọ̀ ká gbọ́ dáadáa wọ́n sọ̀rọ̀. Wákà ó lè sọ Yorùbá ó lè sọ Yorùbá. Wákà o èèyàn náà ẹrù kọ. Ayé ibẹ̀ ti nìyẹn àmàlú ẹ̀ṣẹ̀ pàrọ̀ yẹn yà bá wẹ̀ ọ̀nyẹ́ náà ní nàlẹ́ yẹn sì kẹ́lẹ̀ ká ẹ̀ nà rẹ̀. Yẹ́ lọ bẹ̀ ẹ̀yẹ́ rẹ̀ yẹn kókó pàkà yà mí nà rẹ̀. Àwọn ènìyàn bẹ̀ bẹ́ẹ̀ yìí ẹ̀ gbẹ́dẹ̀ kálẹ̀ yìí. Wákà ìtẹ̀rẹ̀ o àtúnkẹ́ sọ́lẹ́rù. Àwa sí bí o àwa obìnrin àkúkú lè lọ sóko torí àwọn Fúlàní. iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ àmàjalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá wọn ní kò ì pé o kò ì pé o ṣùgbọ́n ọgbẹ́ màálù pẹ̀lú AK-47 wọ́n fi ń jẹ oko àwọn bàbá wa àtàwọn ìyá wa. ẹ wo bí àwọn bàbá yẹn àtàwọn ìyá yẹn ṣe rí wọ́n ti oko ti ṣó nínú ara wọn. ṣé lẹ́sì ni wọ́n wà. àwọn àgbẹ̀ ni wọ́n ń bẹ Fúlàní pé ká bá wọn bẹ Fúlàní kó má wá nílẹ̀ bàbá wọn. mo tún sọ lẹ́ẹ̀kan sí àwọn tó yẹ kẹ́ ẹ bẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu kó fún wa Yorùbá nation kó já máa lọ. ẹ lọ́ọ́ bẹ̀ wọ́n ẹ bọ́ra alẹ̀ ń wòwò ẹ bọ́ra ẹbọ ọkùnrin àtobìnrin kẹ́ ẹ fi bẹ̀bẹ̀ kó já máa lọ. tá a bá ti lọ àwọn ará bíyọ̀ padà sí orílẹ̀-èdè tiwọn tí wọ́n bá fẹ́ wọ̀lú wa yóò lágírímẹ́ǹtì tí ó ṣẹlẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ kẹ́yìn náà ẹ̀yin àgbẹ̀ náà sì dira tán ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ yí ẹ̀bẹ̀ inú orí sí ẹ múra tán gbogbo ohun táwọn baba ńlá yín ti fi ilẹ̀ tẹ́ ẹ ti pa tìtẹ́lẹ̀ ẹ lọ tún mú ẹ jìra tán tẹ́ ẹ bá dira tán tí wọ́n bá dé tí wọ́n bá ti mọ̀ pé abúlé ibi tá à ń lọ yìí má kàn ní wọ́n á mọ̀ pé ìlú kan ń bẹ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí ní dárúkọ ẹ̀ Fúlàní tó bá gbéná wojú wọn yóò gbóòórùn ata kí kálukú múra lẹ̀ ohun tó le kókó inú ìwé ìròyìn tèmi mọ̀ fún tòní nìyẹn títí ìgbà mẹ́ta tá a tún máa pàdé ó dàbọ̀.